ẹ jẹ́ kí a lọ sí ìpele ìkarùn-ún eléyìí tí í ṣe ìdàgbàsókè èdè Yorùbá. Ohun tí a ó gbé yẹ̀wò lónìí òun ni àyálò èdè. Àyálò èdè. Bí a ṣe ń sọ̀rọ̀ nínú ìpàdé tí mò ń wo orúkọ wa, mo rí Badmus, mo rí David, mo rí Samuel, mo rí Christiana, mo rí Felicia, mo rí Fatai, mo rí Emmanuel. Àwọn orúkọ wọ̀nyẹn, mo rí Uthman. Àwọn orúkọ wọ̀nyẹn kò ṣe orúkọ Yorùbá. Ṣùgbọ́n a máa sọ̀rọ̀ lé wọn lórí, ọkọ̀ fẹ́ kí ẹ mọ̀ yẹn síkùn ni because àwọn orúkọ tí mo rí wọ̀nyẹn mo ti kọ wọ́n sílẹ̀. A máa ṣiṣẹ́ lé wọn lórí. Kí ni kò sí èdè tó wà lágbàáyé tí tó bá fẹ́ dàgbàsókè tí ò ní yá ọ̀rọ̀ kan tàbí òmíràn láti inú èdè mìíràn. Bí ènìyàn náà ni kò sẹ́ni tó gbọ́n tán. Nítorí náà kò sí èdè tí a lè sọ pé ó ti ní gbogbo ọ̀rọ̀ tán pátápátá. Èdè máa ń dàgbàsókè ní lágbàáyé. Tí a bá wo ìtàn èdè Gẹ̀ẹ́sì, a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọbẹ̀ ni wọ́n máa ń sọ pé inú Latin ni wọ́n ti lọ já wọn wá. Nítorí náà tí Yorùbá bá yá ọ̀rọ̀ kan láti máa fi ṣe iṣẹ́ tí kò sí nínú ọ̀rọ̀ náà tẹ́lẹ̀, kì í ṣe láburú. Ara àwọn agbára èdè nìyẹn. Kíní kan wà tí a máa ń pè ní àká ọ̀rọ̀ ní èdè Yorùbá ní ìmọ̀ linguistic. Àká ọ̀rọ̀. Àká ọ̀rọ̀ yẹn ni à ń pè ní lexicon. Ó dàbí ilé tí wọ́n kó oríṣiríṣi nǹkan sínú ẹ̀. Inú tí òyìnbó pè ní lexicon yẹn ni wọ́n kó gbogbo ọ̀rọ̀ tó wà nínú èdè kan sí. When we say the lexicon of a language, àwọn tó wà nínú lexicon yẹn la máa ń pè ní lexical items. Ńṣe ni àká yẹn máa ń dàgbà sí àwọn ọ̀rọ̀ tuntun àmà. Tí a bá ń wo Webster dictionary nígbà míì wọ́n á ní ọ̀rọ̀ tuntun kan tó ti wọnú èdè Gẹ̀ẹ́sì o, ó ti wọnú dictionary o, báyìí ni ọ̀rọ̀ yẹn o, ó ti di ara ọ̀rọ̀ ìlú, ó ti di ara ọ̀rọ̀ èdè yẹn náà nìyẹn. Nítorí náà kì í ṣe nǹkan aburú ká yá ọ̀rọ̀ lò nínú láti èdè kan wá sí èdè mìíràn. Ntí ó kàn wá wà ńbẹ̀ ni pé ọ̀rọ̀ àjèjì yẹn ó gbọ́dọ̀ bá bátànì phonology èdè tí ó ń ṣe àyálò mu. Kò kàn lè dédé máa bọ̀ nínú èdè míì kí ó sì máa bọ̀ bó ṣe rí nínú èdè tó wà tẹ́lẹ̀. Ó gbọ́dọ̀ yí ara padà. So ìyẹn ni tí a fẹ́ yẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé a máa ń fi etí yá láti inú èdè kan wá sínú èdè kejì. Àwọn kan wà tó jẹ́ pé a máa ń fi ojú yá, tó jẹ́ pé ojú la máa fi já wọn. Àwọn mìíràn wà tó jẹ́ wípé ìtumọ̀ la máa fi ń yá wọn. Ẹ má jẹ́ ká gbàgbé nǹkan mẹ́ta yẹn. Ojú, etí àti ìtumọ̀. Àwọn yẹn ni a sábà fi máa ń yá àwọn ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí ó tiẹ̀ jẹ́ pé wọn ò lọ iléèwé pàápàá lónìí ni ó jẹ́ pé wọ́n ti ń lo èdè Gẹ̀ẹ́sì nínú èdè wọn tó ti ń wọnú àṣà pàápàá. Mo rántí ní ọdún mélòó díẹ̀ sẹ́yìn, ọ̀gá wa kan ní Ìlọrin ó ń kọ́ wa ní, mo rò pé ọ̀fọ̀ ló ń kọ́ wa. Mo ti gbàgbé bó ṣe pé ọ̀fọ̀ yẹn. Ṣùgbọ́n ìgbà tó wá máa parí ọ̀fọ̀ yẹn, ó wá parí ẹ̀ sí pé kó ègéèsì adájọ́, kó ègéèsì lọ́yà. Ọ̀fọ̀ yẹn ẹni tó bá fẹ́ lọ sílé ẹjọ́ ló máa lò. Pé kí tí wọ́n bá ń sọ níbẹ̀ yẹn o, kó mọ̀ mú òun, ẹni tó pè òun lẹ́jọ́ ni kó mú, àti lọ́yà ẹ̀ àti adájọ́ tó máa dájọ́ yẹn kankan mọ̀ ṣiṣẹ́ bẹ̀. Mo lọ fi ní kó ègéèsì adájọ́, kó ègéèsì lọ́yà. Let it go against the lawyer and let it go against the judge. Ẹ rí pé against níbẹ̀ yẹn wọ́n ti lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Ṣùgbọ́n kò sọ pé against, ó ní against. Ìyẹn ni pé ó ti yá ọ̀rọ̀ yẹn wọnú ọ̀rọ̀ Yorùbá. Tó ti jẹ́ pé ó ti ìrísí ẹ̀ ó ti jọ
ìrísí àwọn ọ̀rọ̀ tó wà nínú àká Yorùbá báwo ló ṣe jọ wọ́n kò sí ìṣùpọ̀ consonant níbẹ̀ mọ́ that is no more consonant cluster st ó wà nínú consonant cluster nìyẹn tá a bá fẹ́ yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá kò gbọ́dọ̀ ní consonant méjì kó papọ̀ kò gbọ́dọ̀ ní tí then tá a bá sì fẹ́ yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá tí consonant tó parí ọ̀rọ̀ yẹn bá jẹ́ phoneme tó parí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ consonant kò lè wọnú àká ọ̀rọ̀ Yorùbá nítorí pé consonant kì í parí ọ̀rọ̀ lédè Yorùbá vowel ló gbọ́dọ̀ parí ọ̀rọ̀ Yorùbá kí ló sì parí against ìyẹn ló fà á tí babaláwo yẹn sọ pé against tó fi i parí ẹ̀ nítorí pé àwọn ọ̀rọ̀ ti Yorùbá consonant kì í parí wọn tá a bá ń yà á bọ̀ níbẹ̀. A ní àfetíyá àfojúyá ìtumọ̀ gbogbo wọn sì gbọ́dọ̀ tẹ̀lé òfin phonology. Now ẹ jẹ́ kí a wo àwọn ọ̀rọ̀ kan tí a lè sọ pé a fi ìtumọ̀ yá tá a bá sọ pé express road a kì í pè ní experience torí a ní ọ̀nà tẹ́lẹ̀ a ní road torí náà road ṣe a lè já wọnú èdè wa torí pé a ní ọ̀rọ̀ ṣùgbọ́n a máa ń sọ pé ọ̀nà márosẹ̀ ibi tí wọn ti gbọ́dọ̀ dúró jẹ́ pé wọ́n máa lọ ní òde dúró bẹ̀ márosẹ̀ má sọ pé ó rẹ̀ ó fẹ́ dúró ìtumọ̀ òun la fi gbé express wọnú èdè wa yìí. Alàgbà Oyètúndé mo fẹ́ mú tù yín o okay good. Tí a bá tún wo mo máa ń sábà ń ṣe àpẹẹrẹ Bible ìyẹn ni à ń pè ní Bible àbí tí a bá wá kọ nínú èdè Yorùbá tá a pè ní Bible etí ni a fi yà yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n bá kọ tí wọ́n bá pè ní Bíbélì ojú ni wọ́n fi yà yẹn nítorí pé ó bá kíkọ sílẹ̀ mu ju pípè nítorí tí a bá sọ pé Bíbélì mímọ́ ojú ni wọ́n fi yà torí pé àwọn òyìnbó mo ń rí pé Mayegun is the host now wọ́n dẹ̀ rò pé àjọ ń ṣe ń gbọ́ mi. Àwa ń gbọ́ yín o. Torí mo rí àkọlé kan níbi tó sọ pé Mayegun is now the host. Mo rí bẹ́ẹ̀ náà. But à ń gbọ́ yín clearly. À ń gbọ́ yín ẹ jẹ́ kó jẹ́ yín méjèèjì so a lè jẹ́ co-host. Àwọn gan ti jẹ́ co-host. Mayegun ni host báyìí. Ẹ go ahead. Ẹ má bínú mo kàn ń wo in a situation tó yẹ pé irú exercise tẹ̀ ń ṣe fún wa yìí so that after the presentation is a thing to fi sórí the YouTube channel. But the only thing is pé background yín yẹn tẹ́ bá lè change a little bit to kẹfì kìíní so that or maybe we can edit the video later. All right, kò sí problem. That's why I think nǹkan tí mo ń try àti ṣe ni má bínú. That's it. Okay. Ṣé ẹ̀ ń sọ pé bóyá kán fi logo ìlànà ọmọ Oòduà sí background wọn ní sà? Ìran wọn ní kí n change background mi sí virtual kó má jẹ́ ìjọ tí mo wà yìí. Okay. Device does not support. I tried it, but don't support your device. Does not support virtual backgrounds. Oh, okay. Yeah. Okay. So oyin tí mo ń sọ bọ̀ ni pé ẹni tó bá sọ tá bá rí ibi tí wọ́n kọ sí pé Bíbélì ojú ni ẹni yẹn fi yà torí ó bá sípẹ́lì ti Gẹ̀ẹ́sì mu Bible Bible ṣùgbọ́n tó bá sọ pé Bible etí ni a fi yà nítorí pé ó bá pronunciation of Bible. The pronunciation of Bible in English language ni Bible. So táwa náà bá wá kọ Bible etí la fi já ọ̀rọ̀ yẹn wọnú èdè wa nìyẹn. Nítorí pé a ò ní ìwé yẹn nínú àká ọ̀rọ̀ èdè Yorùbá.
tí í ṣe Yorùbá lexical items. Kò sí. Àwọn tó bá sì gbọ́ wa, wọn ó ti mọ ibi tá a ti yá wa. Ṣé sà, that is correct. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú o. Mo tún rántí ọdún kan lọ́hùn mo ilé afẹ́ ṣe 1976 ni. Mo ṣì wà lórí iṣẹ́ rédíò nígbà yẹn mo lọ́lé. So ní abúlé tí àwọn èèyàn bá ti dé tó pẹ́ tó ti nú ọmọ àwọn obìnrin àdúgbò wọn wá kí èèyàn nǹkan kan ní wọ́n máa wá. Tó bá ti di pé wọ́n pààkì ọkọ̀ síta, wọ́n sọ pé ọmọ lágbájá ti dé, wọ́n á máa bọ̀. Ó jẹ́ ọwọ́ alẹ́. So àwọn obìnrin àdúgbò wọ́n wá ń kí wa, màmá mi náà ń kí wọn, àwa ń fún wọn ní nǹkan. Ṣàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ orin tí wọ́n ń kọ ní ọjọ́ náà ni Igodo náà tí á kíra ọ̀dọ̀ òrọ̀. Igodo náà tí á kíra ó dìgbò ṣe òkè. Ìyẹn ìgbà tí wọ́n fẹ́ wá máa lọ. In tí wọ́n ń kọ yẹn kò yé mi dáadáa. Bọ̀wọ́n mi wá sọ pé wọ́n rà rè mọ̀ bá agbóyìnbó bá a nì. Which means pé ṣé ìwọ náà wá mọ̀ pé agbóyìnbó bẹ̀ yẹn. Pé good night ni wọ́n ń sọ níbẹ̀ yẹn. Igodo náà tí á kíra ọ̀dọ̀ òrọ̀. Igodo náà tí á kíra ó dìgbò ṣe òwe. Ni wọ́n já wọnú èdè Yorùbá tó di kúùdù. Night, not. Igodo náà tí, you see. Ó sì bára mu ó dùn. Ọ̀rọ̀ wọ́n dàbí pé ọ̀rọ̀ Yorùbá náà ni wọ́n ń sọ. Kò wọ́n ò sì lọ sílé ìwé kí wọ́n lọ kọ́ o. Ṣùgbọ́n òfin tí wọ́n ń tẹ̀lé nìyẹn. Eléyìí tí wọ́n fi tí yá. Etí ni wọ́n tẹ̀ fi yá lórí àwọn ọ̀dọ́ ilé ìwé. Wọ́n ń gbọ́ good night. Ni wọ́n wá sọ lórí good night. So ìyẹn bẹ́ẹ̀. Rem. Ẹ ṣé o. Àfojúyà ìtumọ̀. Ẹ jẹ́ kí a wá sí àwọn ọ̀rọ̀ bíi tẹlifíṣàn. Tẹlifíṣàn tí a bá gbọ́ tán sọ pé tẹlifíṣàn kí ni wọ́n fi ya? Etí ni. Okay, good. Tí o bá wá sọ pé amóhùnmáwòrán ńkọ́ kí ni wọ́n fi ya? Ojú. No. Ìtumọ̀ nìyẹn. Yes, bẹ́ẹ̀. Ìtumọ̀ nìyẹn torí wọn ò ní tẹlifíṣàn ṣùgbọ́n tí wọ́n ń wò yìí ó ń fi ohùn síta ó sì ń fi àwòrán síta wọ́n wá pè ní ẹ̀rọ amóhùnmáwòrán yẹn fi hàn pé ìtumọ̀ ni wọ́n fi yá yín wọnú èdè wa. Ó ní ìtumọ̀ ju original word gangan lọ pàápàá. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun bẹ́ẹ̀ ni ó tún mú kí ó yé èèyàn ju ọ̀rọ̀ yẹn gan láti gbé èdè tó ti wá. Bẹ́ẹ̀ ni. Now, tí a bá sọ pé prince tí tá bá fẹ́ sọ pé ìtumọ̀ ẹ̀ àbí mo ti sọ pé ìtumọ̀ a máa ń pe àwọn prince ní ọmọ ọba àbí so kí la wá lè sọ nípa ìyẹn prince ọmọ ọba kí ni àlàyé tá a lè ṣe nípa ìyẹn. Ìtumọ̀ la mú wá. Ìtumọ̀ ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ this is very technical. Ṣé ẹ rí prince yẹn kì í ṣe òun la kúkú gbé wọnú èdè Yorùbá? A ní ọmọ ọba nínú èdè wa nítorí náà a lè sọ pé níṣe ni a já ọmọ ọba lò. Tẹ̀lé bí àárín yẹn ṣe rí yẹn a lè sọ pé àyálò èdè ni ọmọ ọba lágbájá. A lè sọ bẹ́ẹ̀ nítorí náà a ní the Yoruba equivalent. So tá a bá rí ọmọ ọba lágbájá nínú Yoruba lexical icon a lè sọ pé níṣe la lọ ya níbì kan torí a ní ní ìlú tiwa náà àwọn ọba wa ń bímọ tá a sì ń pè wọ́n ní ọmọ ọba. Ẹ̀jẹ̀ má fi ṣógò pẹ̀lú àrẹ̀mọ àbí àkọ́bí ni àrẹ̀mọ yẹn. Kì í ṣe ọmọ ọba nìyẹn. Ọmọ ọba gbogbo àwọn ọmọ tó tiẹ̀ bí ní àdúgbò tí wọ́n ti ń jọba gan-an ń pera wọn ní prince now ni wọ́n jẹ́ ọmọ ọba. Àrẹ̀mọ yẹn àkọ́bí nìyẹn. Àkọ́bí ọkùnrin. Nínú agboolé nínú ẹbí. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ọmọ ọba is not a loan word.
amóhùnmáwòrán àwọn ọ̀rọ̀ kan ní a tò papọ̀ láti fi túmọ̀ tẹlifíṣàn nítorí náà a lè sọ pé àyálò èdè ni a ti rí. Ẹ jẹ́ kí a wá sí rédíò tí a ti ń sọ yìí náà gan rédíò tí a bá ní èdè Gẹ̀ẹ́sì tó ti wá is radio tá a bá wá kọ àkọ radio báwo la ṣe wá yá ni. rédíò ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ni o. Àti à ń bọ̀ níbẹ̀ a máa ń sọ pé rédíò ṣùgbọ́n tá a bá kọ́lẹ̀ rádíò ni wọ́n kọ ní Gẹ̀ẹ́sì tó ti wá ṣùgbọ́n tí wọ́n bá pè ní wọn kì í pè ní rádíò ni wọ́n ń pè ní. tó ìgbà táwa náà wá ń kọ́ tiwa tá à ń pè ní radio báwo la ṣe yá ni. ṣé kò ṣe pé àfetíyá yẹn. That is it. Àfetíyá ni rédíò. Tí a bá wá sí ọ̀rọ̀ tí Mr. Mayegun sọ pé asọ̀rọ̀mágbèsì báwo la ṣe yá ni. Àtúmọ̀ ẹ̀ nìyẹn. Ìtumọ̀. So nípa ìtumọ̀, nípa etí, nípa ojú ni à ń gbà fi yá ọ̀rọ̀ wọnú èdè Yorùbá. Ṣùgbọ́n tí a bá ń yá àwọn ọ̀rọ̀ wọ̀nyí, a gbọ́dọ̀ kíyèsára kí ìrísí wọn kí ó jọ ìrísí àwọn ọ̀rọ̀ tó ti wà nínú àká èdè Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa pé ló má sí ìṣùpọ̀ kọ́nsọ́nàǹtì. Ibi tí ìṣùpọ̀ kọ́nsọ́nàǹtì bá ti wà, ká já kọ́nsọ́nàǹtì kan kúrò. Inú lẹ́tà báyìí, lẹ́tà, àbá máa ti wá kọ L-E-T-A. Lẹ́tà. Kò sí ìṣùpọ̀ kọ́nsọ́nàǹtì níbẹ̀. There's no consonant cluster nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó wà nínú àká èdè wa tẹ́lẹ̀. Then letter R ló parí letter consonant R ló parí letter lédè Gẹ̀ẹ́sì. A máa já kúrò nítorí pé nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó wà nínú àká èdè Yorùbá kò sí eléyìí tí consonant parí níbẹ̀. Nítorí náà consonant kì í parí ọ̀rọ̀ lédè Yorùbá. Èyí sì ṣùgbọ́n consonant lédè Yorùbá. Ìṣe ni a máa ń já consonant kan kúrò tàbí ká fi fáwẹ̀lì sí ìparí ọ̀rọ̀ yẹn. Nǹkan míì tí ó tún dàbí òfin èdè Yorùbá tí mo kàn fẹ́ sọ fún wa lónìí fún àǹfààní wa ni pé tí ọ̀rọ̀ kan bá ń bọ̀ láti inú èdè Yorùbá kí ó ní fáwẹ̀lì olóhùn òkè high tone vowel kò lè wọnú èdè Yorùbá nítorí pé èdè Yorùbá kì í bẹ̀rẹ̀ pẹ̀lú fáwẹ̀lì olóhùn òkè. Ó gbọ́dọ̀ jẹ́ ohùn àárín tàbí ohùn ìsàlẹ̀. Tí ó bá sì lẹ́ni tó ní àpẹẹrẹ tó fẹ́ fi já ní tí mo sọ yìí kan fún mi báyìí kí n tètè lè tún kéde síta pé a ti rí àyàfi kan o. Ṣùgbọ́n dé òní olónìí àti ìrí àyàfi kankan pé fáwẹ̀lì olóhùn òkè pé ó ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lédè Yorùbá kò tíì sí. Ẹ kú ìjókòó sà. Yes ma. À ń gbọ́ yín mà. Èyí tí ẹ sọ ṣáájú ti fáwẹ̀lì lèmi fẹ́ dáhùn sí wípé kọ́nsọ́nàǹtì ọ̀rọ̀ Yorùbá bẹ́ẹ̀ ni sà. A ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Yorùbá tó ń parí pẹ̀lú ní tó sì jẹ́ kọ́nsọ́nàǹtì. Ok, màá ṣàlàyé yẹn. Ẹ fún mi ní àpẹẹrẹ tẹ́ fẹ́ fún mi lórí ẹ̀. Èmi fẹ́ sọ wípé ọgbọ́n. Ok, now ẹ jẹ́ kí n ṣe àlàyé ọgbọ́n. Oríṣi fáwẹ̀lì méjì ní Yorùbá ní. Fáwẹ̀lì àránmúpè àti fáwẹ̀lì àìránmúpè. Òun ló parí ọgbọ́n. Kì í ṣe tabaníká sípẹ̀lì ọgbọ́n ní ti pípè ká fi ìmọ̀ phonology ṣe. Ní fáwẹ̀lì yẹn. In Yoruba phonetics, kò dá dúró gẹ́gẹ́ bí O àti ní. Therefore, it is not a nasal consonant. Kò tẹ́ ń ṣe nasal consonant ní ẹ̀, it's just nasal vowel ni. Ká ní pé gbòǹgbò ní tó wà láàárín yẹn torí kó máa gba àmì, yẹn ló máa jẹ́ nasal consonant. Ìyẹn náà kì í ṣe ìṣùpọ̀ consonant. Àgbọ̀ yín dáadáa máa. Mic yìí wà closed.
You are muted. Mrs. Oduwole, you are muted. Tá bá sọ pé okun ọ̀kín. Ntí Mrs. Oduwole ń ṣàlàyé ń gbìyànjú àti sọ náà nìwọ̀nyẹn. Àwọn fáwẹ̀lì tí ó parí ni àwọn ọ̀rọ̀ méjì tí ẹ sọ yẹn, fáwẹ̀lì àránmúpè ni wọ́n ò kì í ṣe kọ́nsọ́náǹtì. Nínú okun rere ẹ rí pé sílébù méjì ló wà nínú okun. Ẹ sì rí pé àwọn fáwẹ̀lì ló máa ń gba àmì ohùn nínú ọ̀rọ̀ Yorùbá. Ọgbọ́n rèé ní high-tone yẹn ọ́ ni kì í ṣe ó ní kì í ṣe àdìpọ̀ phoneme kan ni wọ́n wọ̀nyí ṣe kọ́nsọ́náǹtì, fáwẹ̀lì ni wọ́n nítorí pé wọ́n ń gba àmì ohùn. Orí fáwẹ̀lì nìkan ni a máa ń fi àmì ohùn sí, a kì í fi sí orí kọ́nsọ́náǹtì. So okun tí ó fún wa ní rere is ó fún yẹn sílébù kan ni, orí ohùn yẹn sì ni àmì yẹn máa wà, nítorí náà kì í ṣe ní ohùn yẹn, bẹ́ẹ̀ náà ni ọgbọ́n. Ǹjẹ́ a tún rí alàgbà Jẹ́gẹ́dẹ́ wọ yín wà lókè? Nǹkan tí mi fẹ́ sọ ni pé lóòótọ́ kò pọ̀ nínú èdè Yorùbá o, ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ tó jẹ́ pé àṣùpọ̀ kọ́nsọ́náǹtì nínú èdè Yorùbá tèmi rí ó ní ti èbúté mẹ́ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí méjì náà máa fi ń kọ mẹ́ta yẹn. Ẹni tó bá wà valdant dáadáa, èbúté mẹ́ta wá fi tí méjì àṣùpọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ni. Mọ̀ kó rí ní Yorùbá language náà, but observation tèmi rí nìyẹn. Okay. Ṣé mo lè ṣe àlàyé yẹn? Bẹ́ẹ̀ni sà. Ṣé ẹ mọ̀ pé èdè Yorùbá kì í ṣe èdè tí à ń kọ sílẹ̀ tẹ́lẹ̀? Èdè àfẹnusọ ni. Ìgbà tí a bẹ̀rẹ̀ sí ní kọ èdè Yorùbá sílẹ̀ ni ìgbà tí àwọn Gẹ̀ẹ́sì tí wọ́n dé tí wọ́n wá ń kọ́ wa ní bí wọ́n ṣe ń kọ̀wé. Ẹ má sì gbàgbé pé Àjàyí Crowther ló kọ́kọ́ kọ Yorùbá sílẹ̀ lágbàáyé. Nígbà tó dé tó fẹ́ ṣe ìwàásù kan tó lọ sínú ìwé Luke tó ní èyí tí ó yán lé inú rẹ̀ nìna ọmọ Ọlọ́run lé a ó máa pè tó fi pè yẹn ṣe pey bí wọ́n ṣe ń kọ èdè Gẹ̀ẹ́sì lòun náà ṣe kọ èdè Yorùbá ẹ̀yẹ nígbà. Ṣùgbọ́n ìgbà tí àwọn ọmọ Yorùbá náà wá ń ka ìwé tí wọ́n wá ń gbọ́ èdè ara wọn tí wọ́n wá ń ṣe àtikọ́ lọ́wọ́ wá rí pé pèrègede ẹ jẹ́ ká dá ìgbìmọ̀ kan sílẹ̀ tí a máa pè ní orthographic committee, the Yorùbá orthographic committee. So àwọn committee yẹn ni wọ́n wá wo àwọn àṣìkò gbogbo tí àwọn òyìnbó ti ń kọ ní èdè wa wọ́n wá ń sọ pé òkè o èdè wa kò ní ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì o, nítorí náà ibi tẹ́ ẹ bá ti rí Òṣogbo ẹ jẹ́ ká mú èṣì yẹn kúrò ńbẹ̀. Ibi tẹ́ ẹ bá ti rí tí méjì nínú èbúté mẹ́ta ẹ jẹ́ ká já tí kan kúrò ńbẹ̀, nítorí pé èdè wa kò ní ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì. Gbogbo àwọn ọ̀rọ̀ Yorùbá tí ẹ rí ìṣùpọ̀ kọ́nsọ́náǹtì níbẹ̀ yẹn àwọn àjèjì ni wọ́n kọ bẹ́ẹ̀ fún wa. So bí ìyẹn ṣe rí nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá, ẹ jọ̀ọ́ ṣé lè sọ nǹkan tí Àjàyí Crowther àkọ́kọ́ sọ yẹn fún wa lẹ́ẹ̀kan sí sá, ẹ má bínú. Èyí tí mo ti gbàgbé mo ti fún wa níbi ìrí nígbà tí mo lọ wà inú Luke ló wà. Ó fẹ́ sọ pé eléyìí tí oyún tí ó wà nínú ẹ̀yẹn ọmọ Ọlọ́run ni a ó máa pè é, ẹni tó bá mọ ibi tí yẹn wà nínú Bíbélì. Ó ṣe kọ́ èyí tí ó yún ní inú rẹ̀ nì ọmọ yẹn OMOH ló fi kọ. Ọlọ́run ó fi kọ OLORUNG Ọlọ́run gẹ̀. Lé AO yẹn AOH máa PEY ìyẹn pé ọkùnrin PEY Yorùbá tí a kọ́kọ́ kọ sílẹ̀ lágbàáyé nìyẹn. Ìyẹn náà la sì wá ń túnṣe díẹ̀ ní ìta àṣepàpà wà lórí Yorùbá orthography. Ṣùgbọ́n ibi tí a bá dé báyìí àti ìwé ọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú fáwẹ̀lì olóhùn òkè ní èdè Yorùbá. A lè rí ajá, a lè rí Ìdòwú, a lè rí
Aja. Okay. Aja. Aja is ìsàlẹ̀ ní aja dodo. Dodo. Okay. Yes, ọ̀rọ̀ Yorùbá tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú fáwẹ̀lì kì í ní ohùn òkè. All right. Okay. Ó lè jẹ́ ohùn àárín tàbí ohùn ìsàlẹ̀. Alẹ́. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú nínú. Wọ́n ní Luke 1:32 ni ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn wà. Wọ́n ní Luke 1:32. Ẹ ṣeun Luke 1:32. Ẹni tó bá lọ wo bí wọ́n ṣe kọ́ ní èdè Yorùbá ó máa rí bí ó ṣe rí níbẹ̀ wọ́n ti tún kọ́ kò ń ṣe bí ti Àjàyí Crowther àyẹ̀mọ́ ṣùgbọ́n bó ṣe kọ́ nígbà yẹn ó pè é fún wa yẹn. Pásítọ̀ Ṣeun Aríbílọ́lá náà bá wa kọ́ jáde. Ó ní ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n fi èdè Yorùbá kọ ní gbogbo àgbáyé. Ṣàìmá ni mo fà yín sẹ́yìn o. Ó dà kí Musa Máyégún fẹ́ sọ̀rọ̀. Mo fẹ́ sọ pé Mọ́remí ni. Mọ́remí. Ló ṣe Mọ́remí. What about Mọ́remí? Pé I tone ló bẹ̀rẹ̀. This is me. Ló bẹ̀rẹ̀ Mọ́remí kì í ṣe vowel. Mọ́remí. Èyí tá à ń sọ ni pé fáwẹ̀lì olóhùn òkè kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mọ́remí tí ẹ sọ yẹn mí ló bẹ̀rẹ̀. Ló bẹ̀rẹ̀ consonant. Okay, as in the first letter will be vowel. And exactly. No high tone initial vowel in Yoruba language. Oh, okay. No high tone initial vowel in Yoruba language. So the first letter must be vowel. I must carry the high tone. Yes, and it is a taboo. All right, sir. Yeah. Ẹ má bínú kẹ́ tó go further. Orí ọ̀rọ̀ èbúté mẹ́ta tẹ́ sọ yẹn tẹ́ ní tí méjì yẹn pé wọ́n yọ tí kan bẹ̀ yẹn. Ṣé the same thing náà ló go for Ìdó? Ẹni tó bá mọ Ìdó ọ̀sẹ̀ ọba kú òní ipò. Bẹ́ẹ̀ni Ìdó. Bẹ́ẹ̀ni àti Òṣogbo. Bẹ́ẹ̀ni tó máa kọ dí méjì. Bẹ́ẹ̀ni. IWDO náà ń lò fún yẹn náà. Wọ́n rí àwọn tó ti yí padà dí báyìí o. Wọ́n rí àwọn tó wà ń bẹ̀ báyìí. Àwọn tí wọ́n ń kọ pátákó wọ̀nyẹn ló yẹ kí wọ́n ti yọ gbogbo wọ̀nyẹn dànù kí wọ́n ti túkọ̀. Ṣùgbọ́n wọ́n fi ilẹ̀ ní ti àtijọ́ yẹn nítorí owó tó máa ná wọn. Ṣé ẹ rí gbogbo àwọn tí wọ́n notice gbogbo differences wọ̀nyí? Wọ́n ti táṣìírí ara wọn yìí pé even though wọ́n sọ fún wa yìí pé 34 years old ni wọ́n bí brother Kọ́lápọ̀, ẹ ti rí i pé ọbí 60 something years old ni àwọn gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. Àwọn Mr. Samuel tó ń sọ pé èbúté mẹ́ta mi ò ọjọ́ tí mẹ́ta yẹn ti wà ń bẹ̀ wọ́n ti mú kúrò tipẹ́tipẹ́ but tí Mr. Samuel bá ń sọ fún yín pé 21 year old ni wọ́n ẹ ti mọ̀ yìí pé I'll never claim to be 20-something. No. I'll never claim to be 20-something years, sir. No. Exaggeration ni ẹ get nǹkan tí mo sọ. All right, sir. Okay. Ẹ bèrè lọ́wọ́ brother Kọ́lápọ̀. Èso sọ Ìdó yìí mi ìmọ̀jọ́ téèyàn ti rí alphabet yẹn gbẹ̀yìn. Ìdó is an IDDO yẹn is an old letter. Kó sì wà ń bẹ̀ sá, àwọn kó sì wà ń bẹ̀ sá. Wọ́n ti yọ gbogbo ẹ̀ wà ń bẹ̀ sá, wọ́n ti yọ gbogbo ẹ̀. Ẹ mọ̀ pé ó ní train station. Ẹ ó náà ní train station mo rò ní market. But tipẹ́tipẹ́ nìyẹn. But tẹ́ ẹ bá ti ń gbọ́ táwọn èèyàn àwa táwa lórí bí ìtàn bá ti ń sọ pa yẹn ẹ máa mọ̀ wọ́n ti ń tàṣírí ara wọn iṣẹ́ ọmọ kéékèèké tẹ́ ẹ rò tẹ́lẹ̀ o 60-70 year old ni wọ́n. Wá ní àbálọ àbábọ̀ tí à ń sọ lé ní báyìí o ìpèníjà òun ni fún wa nínú pé a fẹ́ dá dúró bí orílẹ̀-èdè wa tí a bá dá dúró gbogbo àwọn kòtọ́kòtọ́ wọ̀nyí la máa wá bí tá a ti máa rí owó ẹ̀ tá a máa tún wọn ṣe tí àwa tá a ní di àmúlùmálà orílẹ̀-èdè tó jẹ́ pé èdè wa àwa jagaraga èdè wa náà ni a ní òfin tó bá láwọn tó fẹ́ kọ́ èdè wa náà wọ́n á tẹ̀lé ìlànà èdè wa kì í ṣe pé ká máa fi ìlànà èdè elédè ká máa fi kọ́ èdè tiwa. Ẹ ṣé púpọ̀ ó tán lẹ́nu ó kù sípò. Yes sir. Yes ma.